breakfast náà bọ̀ èmi wá rò pé bóyá torí nǹkan tí wọ́n ti ṣe fẹ́ mi pé bóyá èmi náà lè continue láti máa ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn náà. Bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ obìnrin púpọ̀ mo nífẹ̀ẹ́ obìnrin mi ò gbọ́dọ̀ parọ́ bọ̀ kò séèyàn tó máa wà náà tí ò ní nífẹ̀ẹ́ obìnrin bọ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ obìnrin yẹn náà mo ní ọmọ tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ dáadáa bọ̀ tèmi ò mọ̀ pé at the end of the day ìfẹ́ tàn ló ní sèmi tó jẹ́ pé at the end of the day ó serve mi breakfast bọ̀ látìgbà yẹn náà tó ti serve mi breakfast èmi wò pé life continue pé a tún máa bẹ̀rẹ̀ níbì kan náà bọ̀ nígbà tí mo rí pé gbogbo àwọn tá à ń pàdé náà bíi ọwọ́ eré pẹ̀lú bí mo ṣe ń study wọn náà mo rí pé ọwọ́ eré tí ẹni tàlá àkọ́kọ́ ń bá mi lò náà làwọn tó kù ń lò èmi wá wò pé kò sí wàhálà gbogbo wa àjọ máa ṣeré yẹn náà lọ ni. ó dìgbà tí Ọlọ́run bá sọ pé àsìkò tó torí a gbọ́dọ̀ parọ́ generation tó wà dà yìí a gbọ́dọ̀ sọ pé ó worst gan ó ní agbára tó pọ̀. Nǹkan tó jẹ́ ẹgbẹ́ torí pé ó jẹ́ ẹni tèmi nífẹ̀ẹ́ sí gan ó yẹ pé mo ti lọ́kàn pé ẹni tí mo fẹ́ fẹ́ sílé mi ó dùn mí gan lọ́pọ̀lọpọ̀ tó sì jẹ́ pé at that moment mi mọ nǹkan tí mo lè ṣe because for like bóyá bíi some months mo ṣáà ń ròní pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀. ṣe pé mo ṣàpò èèyàn breakfast báyẹn o bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi náà wòra mi pé as in wọ́n ti play mi so jẹ́ kí èmi náà kí n máa play lọ dìgbà tí a fi bọ́ sójú ẹ̀ so anybody tó bá wá a máa play ara wa náà ni.